wo fídíò. Gani Adams Gani Adams Gani Adams ẹ̀mí ló mọ̀ pé ọ́ ó jí ní àbòsùn ilé ló wà ní àbókò Gani Adams ó dójú ti gbogbo ìran Yorùbá pátá kì í sì wọ́n la fi Ààrẹ Ọ̀nà Kakanfò ní àfi ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà lè bá dìyẹ Gani Adams àfi ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ogun wá dé sílẹ̀ Yorùbá àwọn kidnapper dé bandit dé wọ́n pa wá lọ́mọ wọ́n kó wa léèyàn àwọn Fúlàní fogun jà wá ó wá sápamọ́ ààrẹ ọ Gani Adams ibo ló wà mo ti fi ohun ránṣẹ́ sí ọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mi gbọ́ kó. ẹ mà kú dédé àsìkò yẹ iye èèyàn mi ẹ sì kú ọjọ́ méjì mẹ́ta ẹ wò èyí tá a mú wá sí etí ìgbọ́yìn lé ní ó mọ̀ ga jù o ní báyìí àwọn àwòrán ṣàṣà ilẹ̀ Yorùbá wọ́n mà ti péké sí Ìbà Gani Adams pé oyè láti agbé fún ẹ oyè jagunjagun ni o àmọ́ ní báyìí omi ti ń tẹ̀yìn wọ ilẹ̀ Yorùbá lẹ́nu a sì rí ẹ kó o ṣe nǹkan kan ní báyìí ẹ wò àti rí alákíkanjú ọmọ àti rí akọni ọmọ ní ilẹ̀ Yorùbá tó ti ń jà fún wa oyè ọwọ́ rẹ ní báyìí ni kò wá gbé sílẹ̀ o wá gbé oyè ọwọ́ ẹ sílẹ̀ jọ nítorí afẹ́jọ yàwòdì ò ní dádìí ẹgbẹ́ ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ fi bẹ́ẹ̀ dùn lẹ́nu mi ẹ ṣáà rí bí mo ṣe ń sọ ẹ jẹ́ kí a fi ara balẹ̀ kí a gbọ́ ní ẹnu yèyé kòwé ní bí ọ̀rọ̀ náà ṣe lọ Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí àdéhùn tí a ní pẹ̀lú yín pé bó bá ṣe ń lọ àní jẹ́ kí etí yín kí ó di sí abẹ́yìn ni ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tago pélébé tí ń bẹ lókè yẹn kó lè mọ mi wá sóko rántí lóòrèkóòrè. sọ̀rọ̀ jáde gbogbo ọmọ Yorùbá pátá lọ́rọ̀ mi sí ọ lákòókò yìí o ìwọ Gani Adams ibikíbi tó bá wà fẹ́ rí ọkọ̀ jáde jẹ́ ká mọ kókó ẹ ìwọ lọ sápamọ́ ó sì tẹ́rí gbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ gbọ́nú tàn rí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kú sílé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kì í kú sílé ojú ogun l'Ààrẹ Ọ̀nà Kakanfò kú sí ìgbà tó tẹ́wọ́ gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò wọn pàtàn fún ọ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọ́ o kì í sọmọ ọkọ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọmọ àlè ni ọ́ o kì í sọmọ ọkọ Yorùbá torí mi ti lọ káàkiri gbogbo ṣe bí Àkókò olówó ti wá olówó wá láti Àrigidi Àkókò wọ́n sì fọ́ sílẹ̀ wọ́n fi ọjọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò èmi sì ti lọ káàkiri gbogbo ilé Àkókò pátá mo dé Ìkàrí Àkókò mo dé Ọ̀kà Àkókò mo dé Ìhùn Àkókò mo dé Súpárì mo dé Ẹ̀mẹ̀jì Àkókò mo dé Àrigidi tó ti wá mo ti lọ bá àwọn ìyá wa àwọn bàbá wa ń bẹ̀ ọmọ tẹ́ ẹ fà sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń dójú tìran Yorùbá ṣe ló ń sápamọ́ àgbúrò ẹ̀ nígbà tó gún dé àwọn bàbá sì sọ fún ibò kì í sọmọ àwọn wọn lọ máa lè ní ọ Gani Adams wọn lò kì í sọmọ Àkókò wọn lọ mọ Nupe ní ọpẹ Nupe ló ti wá wọn ní Nupe Niger State ló ti wá wọn ló kó oṣù ní bàbá àtìyẹ wa dá l'Àkókò l'Àrigidi Àkókò wọn ló kó oṣù lẹ wá dá ibẹ̀ wọn sì bí wọ sí ló fi wá ń claim kọmọ Àkókò ni ọ ló fi wá tẹrí gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ńlẹ̀ Yorùbá ó mọ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ni aṣíwájú ogun ńlẹ̀ Yorùbá l'Ààrẹ Ọ̀nà Kakanfò olóṣíwájú ogun náà ni ó sì kẹ́yìn ogun wá dé ìwọ wá sápamọ́ ààrẹ ọ gbogbo agbára lẹ Yorùbá àkọlé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò gbérí Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́wọ́ ẹ àpò mẹ́rìnlélógún ló wà lára ẹ agbára ni gbogbo ẹ àpò wà lọ́wọ́ ẹ ọfà wà lọ́wọ́ ẹ ìwòpé wà lọ́wọ́ ẹ agbé àdó òjì lé ọ lọ́wọ́ àti ìgbé àdó òjò lé ọ lọ́wọ́ àdó táwọn bàbá tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ lò tó fi jagun lẹ̀ Yorùbá nìyẹn àdó òjì àtàdó òjò owó ẹ̀ ló wà ó wá kó gbogbo agbára yòókù pamọ́ ó sápamọ́ nígbà tó gun dé ó yọjú ààrẹ ọ tó bá ti mọ̀ pé ò tó ṣe Gani Adams tó bá ti mọ̀ pé ò tó ṣe tètè kó sílẹ̀ fọmọ tó tó ṣe àti rí ẹni tó tó ṣe báyìí àti rí ọkàn lọ́mọ àti rí akọ ọmọ akíkanjú ọmọ ńlẹ̀ Yorùbá tó tó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tó tó gun jà síbí wọn náà ti ríran wò ìwọ Gani Adams síbí ó ti ríran wò tó bá ti mọ̀ pé ò tó ṣe gbogbo agbára tá a kó lé ọ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá pátá tètè kó sílẹ̀ kó kó lẹ́ni tó tó ṣe lọ́wọ́ kó kó lé ọkàn lọ́mọ lọ́wọ́ kó kó lé akọni lọ́wọ́ kó jẹ́ kó rí lò pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ fún díẹ̀ yìí Gani Adams mò ń bẹ òdodo mò ń bẹ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ mi tí ọ lákòókò yìí o kó láti ibikíbi tó bá kó gbọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ Gani Adams ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ ọmọ ni ọ́ ìkà ni ọ́
ọ̀tá Yorùbá ni ọ́. ó lẹ́tìkẹ́ àfikún kékeré ni mo fẹ́ fi kún ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ. ẹ̀yin ọmọ OPC tí ọ̀dọ̀ Gani faction ẹ̀yin ni mo dẹ̀ bá lọ́rọ̀. mo ti ń sọ àwọn ọ̀rọ̀ ilé náà for some time, mo tún ń là á mọ́lẹ̀, mo rò pé mo ní láti ṣàlàyé deeper nínú fídíò yìí fún yín. ṣé rí gbogbo èpè tá ẹ̀ ń gbé Ìgbòho ṣẹ́, èpè igi ìmúṣẹ náà ẹ̀ mú ìyá náà igi àṣẹdànù lè pe yín. Ìgbòho ṣẹ̀yìn báwo lè ṣe expect pé yín máa ṣe ó máa ṣiṣẹ́ lé lórí. ṣé ti gbàgbé bẹ́ ṣe kó àwọn ọmọ onítìrí jọ tẹni kan máa ṣèpèdè fún ni. èpèdè ní ìgbà yí onítìrí àìmọ̀ àfọ̀ṣẹ 24/7 náà fi stream. wọ́n láwọn fẹ́ di CNN 24/7 gúrùpù tó bá stream ń sìn èpèdè wọn nífẹ̀ẹ́ èpè kanṣẹ́ méjì bóyá o ti gbàgbé. pẹ̀lú àṣẹ àti oríṣiríṣi nǹkan tí oníkálùkù wọn ní wọ́n ṣe títí wọ́n gbẹ́bọ kò sí nǹkan tí wọ́n ṣe. wọ́n gbé ẹbọ almost 500,000 lórí Ìgbòho. ara lolúwéré Ìgbòho fi ń san. iṣẹ́ ni nǹkan yẹn tún da tó ń tẹ̀síwájú sí i. wọ́n ṣe títí wọ́n lọ ra ẹṣin ẹnu ara wọn náà fi confess nígbà tí jà mú wọn wọ́n rí ẹṣin mọ́lẹ̀ lóòyẹ̀ lórí èpè fún Ìgbòho yìí náà ni òfútù fẹ́tẹ̀ àásà tí ò ní kan ni. ṣùgbọ́n nígbà tí mo sọ pé kẹ́ lọ bá Gani kẹ́ lọ béèrè ó tọ̀rọ̀ ó dẹ̀ pẹ́yìn gangan akú má mojú dìbí ẹran òkú èkó nìyí. bóyá ẹ̀yin lẹ̀rù Gani bà bóyá Gani ní àmì tó ṣe yín ṣùgbọ́n màá help yín nínú fídíò ọ̀rọ̀ mi ò pọ̀ jù. ṣé rí ẹ̀yin ọmọ OPC Gani ṣé rí other OPC faction rí bọ́ ṣe gbà fọlọ́run torí wọ́n mọ̀ wípé bàbá Ọbásanjọ́ ti rip wọn off gbogbo agbára tí wọ́n lè sọ wípé wọ́n lè fi dá sí security. For your information ṣé rí ariwo òfò àtàdánù tí Ààrẹ Ọ̀nà Kakanfò Ganiyu Ige Adams ọ̀gá yín tó ń pa. òun ti kọ lẹ́tà òun ti pe meeting sí lọ́balọ́ba síjòyè kò sọ́jọ́ tí lọ́balọ́ba kankan ń bọ̀ wá gba lẹ́tà ẹ̀ka. kò sí ọjọ́ tí níjòyè àbí gọ́fúnà kankan tó ń bọ̀ wá invite yín ẹ̀yin OPC. Gani on your behalf nígbà tí wọ́n gbé lọ nígbà tó ní akọ́fù lọ́wọ́ tó ní ọkọ̀ máa mu gàrí sóhun lọ́wọ́. ìgbà tó fẹ́ gba freedom ní federal ó ti sign on behalf of OPC wípé anything concerning security tó fi máa jáde láyé OPC ò ní bá wọn dá sí. the same person wá lóhùn kọ lẹ́tà sí gọ́vnà àwọn àgbààgbà ó ní wọ́n yí sẹ́gbẹ̀ẹ́ wọn dáhùn lóhùn. nǹkan tó ti sign láti federal báwo lágbára state ṣe fẹ́ yí padà ó yá ẹ̀yin fúnra lára yín ẹ dá sọ̀rọ̀ yín. ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbi comment section. gbogbo wa la ti gbọ́ ó fẹnu ara ẹ̀ sọ ní ìgbà tó ní problem ìgbà tó fẹ́ fi sílẹ̀ ó tọwọ́ bọ̀ wọ́n sign ipe rálé èèyàn mẹ́ta concerning anything ní Nàìjíríà tó fi máa jáde láyé òun ò ní orí ọ̀fẹ́ mọ́. anything security wípé ń gbọ́ pa wọ́n ṣe anything nípa Nàìjíríà no matter how terrible it is OPC ò ní orí ọ̀fẹ́ láti dá sí mọ́ tí ayé bá ń jẹ́ ayé. mi wá mọ̀ bóyá tẹ bá wá fọ́ọ̀mù orúkọ mi àbí gúrùpù mi ò kò kàn mí. ṣùgbọ́n wípé OPC Yorùbá land àwọn àgbààgbà lọ́balọ́ba níjòyè àti àwọn state government wọ́n bọ̀ wá invite yín. àlá tí ò lè ṣẹ ni o ẹ kàn mọ́mọ́ máa fi yẹn kọ orin ṣé tí àwọn èèyàn kan lè máa sọ wípé ẹ rọ́rọ̀ sọ ni. gbogbo wa làwa ti mọ òtítọ́ yẹn. ṣóde wá rí lẹ́tà tí Ganiyu Ige Adams tó ń kọ kò yẹ kó kọ́ on behalf of OPC ó fi yín rúgbó ni. òtítọ́ tó wà ńbẹ̀ ni mo sọ fún yín yẹn kò sẹ́ni tó máa kò ságbára ọba òun náà sọ pé kò sí ọba tó lè pàṣẹ. ṣé ọba ni kó fi palace orí àpèrè ẹ̀ kó fi yí nǹkan tán ti sign ní federal kó yí padà. wọn ò tí ì bí state governor yẹn re tá fọwọ́ pa idà federal lójú tí federal á ṣe nǹkan táwa nítorí òun jẹ́ state òun wá yí padà. kò sọ́jọ́ tí governor kankan bọ̀ wá reply letter yín ó ti wasted. OPC is no more recognized. lágbára ẹ̀ ní ìwúlò kankan mọ́ lẹ́yìn bí Gani ṣe mú yín pé kẹ́ lọ máa ṣọ́ lọ́dẹ lẹ́yìn àwọn individual political stakeholder kẹ́ lọ máa ṣọ́ ilé àwọn èèyàn privately àbí kó ràn yín lọ kẹ́ máa lọ gbàyàwó oníyàwó kẹ́ máa parí ìjà kẹ́ máa àwọn èèyàn léèmọ̀ nínú street kẹ́ máa lọ báwọn èèyàn jà ní party. nǹkan tó kù tẹ́ máa ṣe for the rest of your life nìyẹn. bóyá kò yé yín ó yé gbogbo aráàlú ó lẹ ṣe síwín ó ní gbogbo àwọn èèyàn ṣe ń kobo yín wípé ọlọ́rọ̀ àbètí dìdì nìyín. mi ò mọ̀ rò pé àlàyé yẹn máa help yín. tẹ́ bá wá fẹ́ sọ wípé ẹ fẹ́ ṣe nǹkan ẹ lọ sọ fún Ganiyu Ige Adams ẹni gbogbo lẹ́tà òfò àtàdánù tó ń kọ ẹni kọ́kọ́ on behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ àdírẹ́sì ẹ̀ sí state governor kó dé àdírẹ́sì ẹ̀ sáwọn ọba ṣùgbọ́n lẹ́kùn tó ti mú yẹn náà lọ́wọ́. ìdí ni wípé ìwọ̀nba lèèyàn máa ṣọ̀tẹ̀ mọ́ láyé ìwọ̀nba ni kò gbé kòtò ọ̀tá ẹ̀jẹ̀ mọ́ mo máa ń sọ kinní yẹn.
Ganiyu Ige Adams gbàgbé kò gbẹ́ kò tọ̀tà mọ́ níwọ̀nba eré Ìgbòho èyí ló sá títí dọ́dọ̀ Aláàfin tó poison mind bàbá Aláàfin òun ló sọ bàbá Aláàfin Ọ̀wádé di bó ṣe dìlé ní tó kẹ̀yìn wọn sí gbogbo ọmọ Yorùbá tó kù àti gbogbo ọba tí anybody ò bá wọn ṣe mọ́ nǹkan tí Gani fàyè wọn ṣe nìyẹn àbí kò máa yé yín ní ìgbà tí Aláàfin dẹ̀ máa tẹ̀síwájú tí kinní yẹn dùn mú wọn tá ń pariwo pé kọ́bì calm down torí everybody ti gbàgbé wọn báyìí sí kò sẹ́nibọ̀ tó rántí wọn mọ́ bíyà àti ẹ̀ lálàáfíà àbáláàfin ò sí mọ́ nobody cares anymore bàbá Aláàfin Ọ̀wádé wọ́n ní àwọn ní o Trinity ti sáyẹn wípé Akínmọ̀rin sábẹ́ ẹ bá mi dárúkọ Ọ̀yọ́ Aláàfin àbí bíi mélòó kan bíi ìlú bíi 5 ṣáàbí 7 àwọn ni wọ́n pè ní of Yorùbá land tó já sí wípé ibẹ̀ yẹn ló fi Ganiyu Ige Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bóyá tó bá wá kọ lẹ́tà kó gbé sí abẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bọ̀ ìyẹn náà tó tẹ̀lá náà torí pé gbogbo ọba tí Aláàfin Ọ̀wádé ò bá ṣe bí oyè tí wọ́n belong sí wọn báwọn ń ṣe wá fẹ́ sign fún Gani òun ni ò tí ì yé mi Aláàfin nìkan náà ló lè ṣe bí a kó lọ sọ́dọ̀ ọba nísàbẹ̀ àbí Lákémọ̀rin àbí ibi tó kù àìjẹ́ bẹ́ẹ̀ even kí Gani kó kọ́ on behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo ọba tó ń bá ṣe agídí abẹ́yìn ò rí Gani ni gbàrà tí wọ́n fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Adéyẹmí Àná gbogbo wa la mọ̀ wípé aṣọ̀tẹ̀ márùn ni bàbá létà Adéyẹmí Àná wọ́n ṣọ̀tẹ̀ dọjọ́ lásàjínde wọn ni wọ́n tún gbọ́tẹ̀ lọ sọ wọnú kòtò gbogbo ìtàn òfò àtàdánù àti gbogbo ọ̀tẹ̀ orin ọ̀tẹ̀ àti ìlú ọ̀tẹ̀ tí wọ́n kó fún Gani bọ́n yẹ gbé fún ló ṣe gbé mú tó bá nira ni mo pa ókè ta ni ọba nílẹ̀ Yorùbá tó ń waṣọ funfun Ọọ̀ni ṣé ẹ rí pé gbogbo nǹkan Ọọ̀ni ni Gani ń bá ṣe competition ni ó fẹ́ tẹ̀lé Ọọ̀ni bá fún Aláàfin gbogbo ọ̀tẹ̀ ìròyìn òfò àtàdánù tó pò fún bàbá wa Aláàfin Ọ̀wádé ńgbà tó dé tí àwọn náà gbé parí tó bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi nítorí Ọọ̀ni gbogbo kinní yẹn torí tí Aláàfin ṣe iṣẹ́ ọwọ́ Gani ni òun ló kan rí wọn mọ́ra wọn wàá rí pàṣọ funfun tí bàbá Ọọ̀ni ń wọ̀ àwọn náà máa ń pa kájà tó máa ṣoríṣiríṣi wàá rí pé òun náà ṣe wàá dẹ̀ rí wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá Ọọ̀ni rìṣà nìkan ló máa ń gbọ̀pá wàá rí pé Gani ń gbọ̀pá ó ti ń rí rẹ̀ bíi méètì Ọọ̀ni rìṣà based on àwọn stupid story tó ti sọ fún ìdí nìyẹn Gani tó bá ń gbọ́ ọmọdé yìí fi irú fọ́nà ó wá forí jóná ọmọdé yìí fi irú fọ́nà Ganiyo ó ti fi irú fọ́nà Gani Ige ó ti fi irú fọ́nà ó wá forí jóná ó ti ṣe baba ńlá mistake. àpò ṣẹlẹ̀ federal government order banks orders to freeze assets of terrorism financier. Yes. The pressure is getting worse. We are getting closer. The federal government yesterday directed financial institutions and designated non-financial businesses and professions to maintain full compliance with sanction obligation by freezing the assets of terrorist financiers. The directive came against the backdrop of sanctions imposed on the Nigerian financiers of ISIS, along with the three brew the change in Lagos and Kano by the U.S. government. It will be recalled that the U.S. government had used its executive order 13224 to sanction the Lagos-based financier identified as Muta Adamu Muhammad, 35 years of age. Lọ́rọ̀ kan ṣá, the pressure is getting worse and we are getting closer. Ó máa sáré lálálá oríṣiríṣi la máa rí lára ẹ̀ lẹ ti ń rí. Wọ́n ti ní pé kí wọ́n sanction gbogbo orúkọ tí wọ́n bá mú jáde as part of the terrorist financier nínú Nàìjíríà. Ìgbà tán dẹ̀ máa wò lọ wò bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bureau de change òun ni wọ́n ṣe. Àwọn ni wọ́n send owó sí bí owó ṣe ń wọnú àkáǹtì wọn tí wọ́n transfer owó yẹn lọ láti máa sponsor àwọn ISIS and every other ones. Mi ìmọ̀ bóyá o ti wà wé pé kí ni ipe àwọn northerner tún ti ṣe bẹ́bẹ́ o. Ká lè mọ̀ wípé the northerner has nothing positive to offer any Nigerians. Tá bá ń sọ wípé they are the orísun ìbànújẹ́ àti àgbákò. To know the northerner is to know the worst thing in life. To do with northerner is to do with evil. They have nothing good in life to offer anybody. Tọ́rọ̀ yẹn bá rú ẹ lójú tí o fẹ́ gbẹ̀mí gbọ́. Tẹ̀lé mi fúnra lára ẹ kó wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Just in, we don't get another terrorist group where emerged from KB State. They say their name na Say Malam. So the only contribution where northern Nigeria gets to offer Nigeria now to they produce terrorists. Not
Only us, we get BH, we get, I don't begin call their names because this platform sometimes not they like them. But the only thing we fit contribute give this country terrorist groups. So far, all the terrorist group where they disturb this country, where they disrupt the peace of this country, are all from the north. Their origin are from north. And when people talk say now northern Nigeria be the problem of Nigeria, on go reverse. Where is the lie now? Where is the lie? Sadon of Sokoto, he get 40 something on you where something will belong to us. Sadon of Sokoto, only get 40 something on you where something will not belong to us. How many people for with Niger that get something on you where? Oh, no, not Yoruba, not Yoruba. Why we don't talk? Make we talk Aresa, make we talk Peter, make we talk Jailer, make we talk Bayam, make we talk Declare Wanted. And I wanted self they suit me. Anytime I declare Wanted, they do me like honey, they suit me. I like him, I love him. And I declare Wanted, Aresa, they suit me. And then they carry us along. Turn us to slave. Turn us to houseboy, housemate. Everything on that. Can you watch Alika? Can you buy Alika? We check you again. I don't got the call label. Omu name, Omu one name. My follow Igbo. I'm Igbo man. You like him, you don't like him. Ṣọ́tàn gbogbo ọmọ ìran mi ṣe ti wá rí wípé àsìkò táwa ẹ̀kọ́ la ní láti kọjú ogun síra wa. Kọ́mi má bàa tẹ̀yìn wá gbé lẹ́nu ìdí nìyẹn táwa ọmọ ilẹ̀ kóòtù àjíire ta gbúdọ̀ jẹ́ ká lajú wa kí ọpọlọ wa kó máa ṣiṣẹ́ kó dẹ̀ máa kakulẹ̀. Anybody ní inú àwọn tọ́nà gbé security dání tí ò kọjú sí Fúlàní tí ò kọjú sí Northern tó fẹ́ pa gbogbo Nàìjíríà rẹ̀ tó jẹ́ wípé àwa ara wa ọmọ kóòtù àjíire àwa South West àwa Yorùbá people ló fẹ́ kọjú ìjà sí ẹ fúnra o àwọn Northern àwọn tó ti form another terrorist group say malam ṣótán tàbá wá wí ẹ̀ ní jẹ́ ká wí tàbá sọ ọ̀pọ̀lọpọ̀ yín ò ní jẹ́ ká sọ kí ló dé kí ló gun gan ẹ̀yin náà gbọ́ ti Sultan of Sokoto about 20 something oil block la gbọ́ pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí ó ti increase ẹ̀ sí over 40 oil block ẹ jọ̀ọ́ ṣé à ń gọ̀ sí ni àbí à ń gbọ̀n sí bí lè ṣe ń ṣú tílẹ̀ mọ́ ìjà tí ẹ appreciate ìjà tí ẹ ready láti ṣe nǹkan tó yẹ ká ṣe for how long ni àwa Southerner la fi máa ṣe ẹrú lábẹ́ àwọn Northerner iye block mélòó ní ẹ̀yin Ọọ̀ni Aláàfin gbogbo ẹ̀yin A-list ọba ilẹ̀ Yorùbá oil block mélòó lẹ́ni ní north a béèrè ni àbí kò tó ká béèrè ni ẹ jẹ́ káwa náà ní ẹ̀dẹ́ iye oil block tẹ́ ní northern part of Nigeria ṣebọn ti gbé ti Sultan jáde òun fún alára ẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ ó ti sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó jẹ́ bí 20 something later ó tún fẹ́nu ara ẹ̀ sọ nú one of the meetings outing tó ń lọ it's over 40 nísìn àwọn tó dẹ̀ jẹ́ Southerner oil block mélòó lẹ́ni nílẹ̀ ní south mélòó lẹ́ni ní north because èdè tá à ń gbọ́ ni wípé every solid minerals in another part of Nigeria belong to the Northerner anyone from the south belong to one Nigeria ìjọ wo ni àwa mumu wọ́n dù ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan la máa fi àbòsí sí eye service náà ní nǹkan tá a jọ ní ẹ̀rù àwa máa bà yín láti dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ pé báwo lọ bá ṣe ṣorí tí náà kí o ṣe nǹkan tó bá mú Sultan tó ń gba block ní south kí ló dé tí àwọn tí wọ́n ò lè gba block ní northern part of Nigeria ṣe wá rí block tí gbogbo wọn ti ẹ̀ ń gbà káàkiri èrè wo gan ni àwọn tó ń gbé ní Sokoto ẹ má jà sọ pé gbogbo north káti ẹ̀ sọ àwọn Sokoto tí ó jẹ Sultan lé lórí èrè wo ni wọ́n jẹ́ mbẹ́ ṣe bó gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta news pọ̀ ní mélòó lèèyàn fẹ́ gbé àfọ̀nìyàn tó bá fẹ́ para ẹ̀kú nìkan ló kù ṣe bó máa gbà bó ti gbọ́ wípé àwọn terrorists wọ́n ti hijack many local government ní Sokoto ṣó ti wà wẹ́ wípé ní ìgbà ayé Babangida wọ́n fi odidi local government wọ́n fi jí Sultan of Sokoto sí inú palace ẹ̀ only Sultan of Sokoto palace is a local government on his own yes kẹ́ ayé fàmílétè tán jẹ nìyẹn àwọn ìran Usman Dan Fodio nìyẹn gbogbo wọn nìyẹn àwọn nù ní kò tí ì yé yín báyìí ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan ní inú Sokoto ń bẹ ibi tó jẹ Sultan sí àìmọye local government ní terrorist ti gbà terrorist dìídì sọ fún wọn wípé kí wọ́n páàkì ẹrù wọn wọ́n ní village wọ́n fi ṣe kí no discover ń bẹ solid minerals ni Sultan tó balẹ̀ wọn lórí tí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹ́ fẹ́ para yín lé lórí tẹ́ sọ di Ọlọ́run torí òun lọ́lọ́run yín báyìí nínú ẹ̀sìn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn fanatic ó lé ọlẹ́
ọlọ́run wọn ni wọn ò gba ọlọ́run alágan gbọ́, ọlọ́run wọn ni sultan. Ọ̀nà fún ọlọ́run ẹyọ sultan bu agbára ẹ̀kú bẹ́ẹ̀ ṣe ń sìn tó, bẹ́ẹ̀ ṣe pàṣẹ ìmọ̀ tó, tẹ́ ṣe rí gàǹgà tẹ́ fi compare Allah tó, kò lè protect àwọn èèyàn ẹ̀ ní Sokoto mẹ́. Àwọn terrorists gba many of the local governments, gbogbo àwọn villages wọ́n lé wọn dànù, wọ́n lé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn pé ẹ kó ṣì dànù, á nídìí ibẹ̀ yẹn. Ṣebí sultan wà láyé àbí kò sí láyé? Ó wà láyé, ó wà láàyè náà, ó ń bẹ lálàáfíà ara. Ilẹ̀ ẹgbẹ́ tó ti ṣe sí nothing. To them is a normal thing. Àjọmọ̀ gbogbo wọn ni now. Ìgbà tán bá ti pa gbogbo wọn tán bẹ̀, kàn fi gbogbo màálù kàn fi ṣọ̀kẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ tó wà méjì wípé àwọn original people tí wọ́n ní ilẹ̀ yẹn wọ́n fẹ́ lé wọn dànù, wọ́n fẹ́ pa wọ́n, wọ́n wá ń recruit àwọn Fúlàní ẹgbẹ́ wọn tó jẹ́ jihad, tó jẹ́ terrorist, àwọn ló fẹ́ take over north nsìn, kẹ́yìn south kẹ́ lè mọ ogun tẹ́ fẹ́ jà. Ṣé rí ogun terrorism tó wà lẹ́sìn tí anybody bá sọ fún ẹ wípé ẹyọ láìpẹ́ láì jìnnà ó máa dóhun ìtàn, yímú ó máa lọ́ngì gan ni, kò sẹ́nibody tó mọ̀ ìgbà tó máa end. Yes, because ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà àti àwọn political leader àwọn go fẹ́ kó end. Oníkálùkù láṣírí tí ń tún sì, they are benefiting from it. Àṣírí ló ń gbọ́ yẹn. Now tó bá tún nírọ́ ni mo pa, bóyá tó bá tẹ̀lé mi wo fídíò yìí, ọ̀rọ̀ yẹn á yí ẹ dáadáa wá gbọ́. Àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ Empire àbí Old Ọ̀yọ́ National Park. Tá a bá ṣọ́ra ti Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ. Nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ National Park. Orí Ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ National Park. Tàbá tí federal government ti bá maintain solid mineral tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà. Nǹkan yẹn làwọn wá kiri, nǹkan yẹn ni wọ́n ranjú mọ́. Ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan. Àwọn ìgbà tí ẹ dé Zamfara wọ́n rí gold, wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù, wọ́n take over, wọ́n bẹ̀rẹ̀ sí wa gold, chopper wá láti gbé, wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ lú òyìnbó. Àwọn òyìnbó ń kó wọn fún wọn, wọ́n ń kó nǹkan ìjà fún wọn, wọ́n ń kó $1 billion fún wọn. Tí wọ́n bá ń kidnap wọn fi ń cover ni. Àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí ń bẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú ilẹ̀. Àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kílò jí. Ẹ wá wò, tẹ́ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno. Láti Borno wọ́n rí díẹ̀ ń bẹ̀. Àmọ́ ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold. 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí, times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ níbẹ̀ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ wádìí, ìjọba náà ti mọ̀, federal government ti mọ̀, àmọ́ ìtètè múra ni ló fẹ́ dá wàhálà lẹ̀ báyìí. Lórí àjọ àgbáyé gíráàmù ẹyọ kan, kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park wọ́n ń tà ní $23.80 per kilogram, $23.80 per kilogram. Ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000. Ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lójú ẹ̀ sí truck ó di billions of dollars. Eléyìí ni wọ́n ń kó níbẹ̀. Kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ ń bẹ wọ́n ń pè kan ní tantalized genie stone ní gbogbo àgbáyé wọ́n nílé tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló value jù. Àwọn nǹkan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún, òní wọ́n wá jókòó tẹ̀. Wọ́n ti máìnì nǹkan ní Old Ọ̀yọ́. Kí ló dé tí àtàkì sùkú? Ìdí márùn-ún ni wọ́n fi àtàkì sùkú. Àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o, ẹ má tẹ̀lé sí o. Wọ́n ti máìnì nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta, ó ti lọ bí ọdún márùn-ún. Gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá wà kan bẹ̀. Nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn, majority àwọn ọ̀dọ́ ní tí wọ́n ń kọ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí. Ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000. Ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lójú ẹ̀ sí truck ó di billions of dollars. Ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra, ó súnmọ́, ó ń bọ̀, ẹ̀ máa múra, àmúra lójó wọlé. Wọ́n wàhálà ti wọlé Yorùbá. Ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ mọ̀ tí wọ́n bá ń pẹ́ ó ń bọ̀ ó ti wọlé Yorùbá. Ìran Yorùbá kì í ṣe pé mo fẹ́ dẹ́rù báráyé, mo fi Ọlọ́run tó ní mi búra mi ò dẹ́rù bẹ́ẹ̀ nìkan. Wàhálà ló fẹ́ dé yìí. Àwọn tí ò dé làákà wọ́n pé kí ni ebi nìkan ló wà.
kò tí ì dọ́dọ̀ àwọn ẹ̀yin onílàáká ìjà nílẹ̀ Yorùbá ẹ̀yin agbára ìjọba jà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní Old Ọ̀yọ́ National Park tí iná yẹn bá lọ jò pẹ́rẹ́ ó pọ́sibù kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n fi koná tó fẹ́ jò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lókù láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wa yìí náà ni wọ́n ti jásẹ́lé lórí àwa gangan lágbà ẹ pè pàdé àgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà bí baálé ilé wọn bá ń bẹ nílé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀ ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ò lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà nítorí fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ni wọ́n wọ̀lú yòó rẹ́kọ̀dù àgbáyé ó gbé wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá ọdún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n làwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé 10,000 yẹn láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn lé kúrò nílùú wọn àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million yẹn àwọn abúlé ìlú tó ti dá oró wọ́n lọ́fẹ̀ẹ́ tó 50 ẹ lọ íńtánẹ́ẹ̀tì ẹ lọ kà ẹ lọ Google ẹ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní Borno níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú gbó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà gbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok gate. ayé yẹn yé wa ṣé àlàyé Akéwùgbà Gold ṣó jọ yé wa tèmi ó jẹ́ farabalẹ̀ kó gbọ́ àlàyé ẹ tètè pé Mákindé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ̀yin lẹ́fẹ́ Ọ̀yọ́ state ló fẹ́ gbàbọ̀dẹ̀ fún gbogbo ilẹ̀ kóòtù ajíire nísìn níbi tá a bá dé torí pé láìpẹ́ láì jìnnà tí Mákindé ò bá jẹ́ kí wọ́n wọ inú Old Park Ọ̀yọ́ yẹn kí wọ́n flush ẹ̀ kán fọ́ mọ́ back to back pẹ̀lú àwọn brothers wa àwọn èèyàn wa tí ò lọ́wọ́ Fúlàní nínú ibi ibẹ̀ yẹn ó máa tó di Sambisa forest in fact ó máa worst ju Sambisa forest lọ àwádé wà wíl nísìn àṣírí ti tú gọ́vnà Mákindé kọ́fíù tẹ́ gbé kalẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí gbòó fẹ́ wọbẹ̀ pẹ̀lú àwọn security ìlú ẹkùn ṣebí nítorí kí àṣírí má bàa tú ni ní ìgbà tí wọ́n wọ gbó yẹn tí wọ́n wọ gbó níbi tí àtàkì yẹn tó ti àtàkì àwọn boys wọn àwọn guys ìlú ẹkùn warrior torí wọ́n ti fẹ́ kan àwọn ibi tí kò tọ́ gọ́ọ̀mẹ̀ntì tí àwọn Mákindé àti àwọn terrorists tí wọ́n fẹ́ kọ́kàn torí àṣírí yẹn máa tú ó ti di dandan kí wọ́n àtàkì àwọn ìlú ẹkùn wọn ò fẹ́ kó débẹ̀ gbogbo Ọ̀yọ́ state gbogbo ọmọ kóòtù ajíire ẹjẹ́ àjọ panupọ̀ fún Mákindé Mákindé máa gbàbọ̀dẹ̀ fẹ́mi yín Old Park Ọ̀yọ́ yẹn ó máa become a Sambisa ó dẹ̀ máa worst ju Sambisa lọ ṣé ti rí bó ṣe ń ṣe Sambisa sìn àwọn ọmọ Chibok ṣe rí bí northern part of Nigeria bó ṣe rí láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ọmọ yín wọ́n bẹ̀rẹ̀ sí ní recruit wọn wọ́n divide wọn wọ́n fún wọn kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn kan á lọ máa ṣe jihad wọ́n become a jihadist wọ́n láwọn fẹ́ pààyàn fún Allah wọ́n máa brainwash wọn débẹ̀ ní àìmọye àwọn ọmọ ojúlówó ọmọ kọlẹ̀ Yorùbá tó ti brainwash tó bá gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn ìwọ gan wàá máa káwọ́ lérí ni pé wàhálà ti dé wàhálà ti wà wọn ò dá ọpọlọ rò mọ́ kò sí nǹkan tó yí tẹsọ tó yé wọn mọ́ wọn ò mọ nǹkan tó ń pè ní humanity ṣùgbọ́n àwọn fúnra lára wọn èrò ẹ̀mí ara wọn bára wọn kó lè mọ epo ti worst lára wọn àwọn tí ò bá ṣe jihadist wọn á recruit wọn as what as a terrorist láìpẹ́ láì jìnnà ẹ rí i pé gbogbo àwọn boys wa tí ò níṣẹ́ tí ò sí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dẹ̀ yọ ọ̀lẹ tíṣẹ́ wà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri tó jẹ́ pé báárà ní bámbíàlà ni wọ́n ń ṣe executive wọn ẹ rí wọn wá bẹ̀rẹ̀ sí ní join terrorism ká tó dijú ká tó là ó máa worse ẹ dẹ̀ mọ̀ wípé Yorùbá kíkan tá a bá lọ́wọ́ sí wàhálà ni ṣe bẹ́ẹ̀ ti rí odidi local government chairperson tó ń declare rẹ̀ ní Èkìtì ní Ìlẹ́jẹ̀méje tó ń arrange kidnapping fúnra lára ẹ̀ ó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń ṣe ọkọ àti ìyàwó gan tán nídìí owó wọ́n ti ń arrange kidnapping ara wọn báyìí tó bá yá sí wọn á bẹ̀rẹ̀ sí ní jí ọmọ ara wọn gbé ọmọ á bẹ̀rẹ̀ sí ní gbé àwọn parents ẹ̀gbọ́n á máa gbé àbúrò àgbẹ̀gbọ́n inú ọ̀dọ̀ Ọ̀yọ́ park yẹn dẹ̀ ni gbogbo wọn máa kóra wọn lọ sí ibẹ̀ lóníkálùkù máa múlé sí group by group tó níkálùkù wọn tá máa ṣe torí quickest way láti make owó richly pẹ̀lú situation Nàìjíríà ẹ̀dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tó wà Nàìjíríà sìn èèyàn mélòó gan ló ready láti endure nobody is ready to endure ìgbà tó ti rí wípé kò sẹ́nibọ̀dì tó ké ibi tó bá ti rówó níbi tó ọ̀rọ̀ dé dúró ní Nàìjíríà sìn oníkálùkù ń wá ọ̀nà láti oppress ara wọn pa ní gọ́ọ̀mẹ̀ntì ń oppress aráàlú ń oppress ara wọn
Oppressor, all Nigeria, 99.9 Nigerians have become an oppressor. Níbi tá a bá dé. Gbogbo nǹkan náà fi ń oppress, gbogbo every sector ni wọ́n ti ń oppress ara wọn. So therefore, wọ́n lera wọn léré débi wípé ojú tí ò sí bẹ́ẹ̀ pé kò sẹ́nibọ́dì. Lágbájá dédé lówó lọ́sàn gangan kí ló ṣẹlẹ̀ irú iṣẹ́ wo ló ń ṣe jẹ́ àmọ́. Ayé ìgbà tí ilẹ̀ Yorùbá ń jẹ́ Yorùbá ló máa gbọ́ àmọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ má gbà nǹkan lọ́wọ́ ẹ̀ o nẹ́kẹ́ni. Olówó àwọn bùkátà wọn fẹ́ pín ẹ pa wọn á ru gbogbo ẹrù ayé wọn á rù lé ẹ lórí báyìí bẹ́ẹ̀ni táì tó sọ tẹ́lẹ̀ àlàfàmọ kan má bà tiẹ̀ jẹ́ ìwọ tó o bá dé ń ṣe legit business ibọ ló ti fẹ́ rówó máa ṣe gbogbo yẹn kò sí anybody tó kí ẹ mọ̀ láti béèrè pé ibo ilé anybody ti rówó sìn ìyẹn máa jẹ́ kí wọ́n máa mú as a lucrative business ṣùgbọ́n ohun tó dá mi lójú ni wípé wá ọmọ Yorùbá kó tó lọ join bá mi sọ fọmọ ẹ kó tó join mọmọ àti bàbá torí ọ̀pọ̀lọpọ̀ yín náà ti ń ṣe sìn kẹ́ tó rìn jìnnà nínú ọ̀rọ̀ terrorism kẹ́ tó máa fi jẹun sórí government wọ́n lè pampa àwọn nọ́dánà àṣemálu ni wọ́n sórí ìwọ tọwọ́ ìjọba bá báyìí ẹni rè é ń lọ wàá rọ́tì níjẹ́ wọ́n á pa ẹ́ dànù kò sẹ́ni tó ń bọ̀ wá solicit fún ẹ kò sí nọ́dánà you are not a nọ́dánà débi tó máa command láti federal wípé ó yá release them ìwọ ló máa forí fa gbogbo ìyà tó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ mo kàn ní jí sọ fún ẹni ẹ bá wa pé Mákindé kó tó fi old Ọ̀yọ́ park àbí kí lẹ pé gan jàre kó tó fi gbàbọ̀dẹ̀ kó tó di sambisa mọ́ wa lọ́wọ́ gbogbo àṣírí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ kò sílẹ̀ tó ṣe ṣókùnkùn sí Mákindé Mákindé is very very much aware bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ bá dẹ̀ tún ti sùn lé ṣáà ti ń gbàgbé àwọn tí wọ́n kó lọ nísìn torí nǹkan tí state government ń fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn wọ́n fẹ́ kí ìwà àtẹ̀mí ká gbàgbé àwọn pípù yẹn síbẹ̀ yẹn tó bá pẹ́ tó bá yá àwọn ọmọ yẹn á dàgbà sí wọn lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní terrorism bẹ́yà àwọn obìnrin tó wà ń bẹ̀ bẹ́yàn tẹ̀ tí ń rí bọ́bọ́ wọn bẹ́yàn wọn ti lóyún wọ́n bá ti lóyún lẹ́yìn kan di ìyàwó wọn àwọn ọmọbìnrin tó wà ń bẹ̀ tó ti wọ bíi 10 years àwọn ọmọ kéékèèké náà dẹ̀ máa ń like lẹ́yìn kan di ìyàwó wọn kan lóyún ó ti gbàgbé story Chibok girls ó ti ń bẹ̀rẹ̀ nìyẹn o eré lẹ pé o lẹ play tẹ́ bá máa fi bí ọdún kan sí ẹ rí pé ilẹ̀ Yorùbá máa worst ju north east lọ ìgbà yẹn tí ẹ̀yin àgbààgbà bá ṣẹ̀ṣẹ̀ wá pariwo àtẹ̀yìn aráàlú tẹ́ wá pariwo síta it will be too late to cry when the head is off ṣùgbọ́n lọ́wọ́ tá a ṣe wáyé àì lè ṣe gudugudu méje òun yàyà mẹ́fà ṣe bó rí wọn nínú àwọn fídíò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àbọ̀ máa rí wọn bí wọ́n ṣe kó wọn wọlé lóríṣiríṣi ṣé ò rí bóyá ń ṣẹlẹ̀ bó ṣe ń wakùṣà gbogbo everything máa tẹjú mọ́ àwọn fídíò tí ò ní voice tí mo ti mú tiẹ̀ kó máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ mi kó lè yé ẹ ó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi wá wo fídíò again. Es ist vorbei für Ausländer ohne Papiere, die sich auf deutschem Staatsgebiet aufhalten. Ab Mittwoch, dem 1. Juli 2026, startet Deutschland eine groß angelegte Kontrollaktion im gesamten Bundesgebiet. Wenn Ihre Papiere nicht aktuell sind, sollten Sie besser jeden Kontakt nach außen vermeiden. Verstärkte Kontrollen wird es an mehreren Orten geben, etwa in Bahnhöfen, an Busbahnhöfen, bei den Zollstellen und auf Flughäfen. Bundespolizei, Landespolizei, Zoll und eine eigens dafür eingerichtete Spezialeinheit wurden alle mobilisiert, um jede Person ohne Papiere auf deutschem Staatsgebiet aufzuspüren und festzunehmen. Das Ziel der Bundesregierung ist es, der illegalen Einwanderung ein Ende zu setzen. Darüber hinaus darf die Regierung ab diesem Mittwoch alle Menschen ohne Papiere in Abschiebehaft nehmen, um sie aus dem Land zu bringen, und zwar auch ohne die Anwesenheit eines Anwalts. Jede Person ohne Papiere, die sich auf deutschem Staatsgebiet aufhält, riskiert eine Abschiebung per Einwegticket nach Syrien. Die Bundesregierung will alles daran setzen, diese beispiellose Fahndung umzusetzen. Tí o bá mọ anybody tó ń gbé ní Germany bá mi share fún kó fetí ara ẹ̀ gbọ́ kó má bàa bá lójijì ìwọ̀nba tèmi lè ṣe lélẹ̀. Ìjọba Germany wọ́n lọ fẹ́ máa dá àwọn èèyàn padà in massively àwọn tí ò níwèé wọ́n ní láti next month July 1st ni wọ́n máa bẹ̀rẹ̀ ìyẹn ní wọ́n ti ta fẹ́ mú ní wíìkì gbogbo ibi náà ti máa bẹ̀rẹ̀ sí ní raid àìdè afro shop o afro restaurant ni o Africa restaurant ni o club ni o supermarket ni o on the road ni o church ni o name it wọ́n ní ìwọ tó o bá ń gbé nílùú wọn tí o ní ìwé rárá yóò tí o dẹ̀ káwọ́ sókè láti béèrè fún asylum adúró tó bá ti mú ẹ tán ṣe stop and search tán rí pé ò níwèé ò dẹ̀ já dúró wọ́n gbé wọn lọ́lé wọ́n fẹ́ deport àwọn èèyàn massively ṣó fẹ́ mọ ìdí
economy Nigeria mo ní Nigeria economic problem tẹ́ face in Nigeria Germany náà face the same thing ó ti bojú bolẹ̀ wọ́n ní reserve níbi tá bàdé ìsìn wọ́n ti fọwọ́ kan reserve owó tó fi sí reserve ẹ̀yọ́ ó ti bọ́ sí kanra fún ìjọba Germany mo sọ fún ẹ pé bí nǹkan ṣe wọ́n ní Nigeria ló ṣe wọ́n all over the world Germany àwa gan yàtà ń súfèé country wo ló ti ń wò mí báwo ló ṣe rí lọ́dọ̀ ẹ ojoojúmọ́ ni wọ́n ṣèǹjì law wọn nísìn be very very careful tó bá ń gbé Germany má jẹ́ kó fi kanra mọ́ ẹ o má jẹ́ kó fi kanra mọ́ ẹ o ó dẹ̀ ti mọ̀ wípé Germany kì í ṣe pé bí àtòrí mò ń gbé bẹ̀ tá bá ń sọ̀rọ̀ economically òun ni giant of Europe nǹkan tó bá mú giant of Europe economically tó ní problem tí ó ń ká wọn lára báyìí kan imagine gbogbo every other European country omi ti mú nìyẹn ó ti dojúrú bá mi pass information yìí wo kó tó jáde o bóyá tó bá dẹ̀ ní oore ọ̀fẹ́ láti tètè ná gba ibòmíì gbogbo border ó máa tight all the tight box inú gbogbo bus inú public bus transport wọ́n search nínú gbogbo train wọ́n search private car stop and search you are walking like this hello housewives bite abshibun so forth to Nigeria mo ní kí ṣàlàyé ní o ẹ má bínú àtúntì ìtàn náà kò títí ìtàn síbẹ̀ ẹ jọ̀ọ́ tẹ̀lé mi wá.